Ẹ kú dédé ìwòyí o. Mo ti ń gbọ́ nípa oríṣiríṣi àwọn ìwé nípa Oduduwa ní Oranmiyan ní tí ẹ̀kọ́ ọmọ wa ní kí n wá ṣàbẹ̀wò sí yín kémi gbó lè ní ẹ̀dà kọ̀ọ̀kan. Ṣé ẹ lè bá mi dárúkọ yín fún gbogbo àwọn tó ń gbọ́ wa? Orúkọ mi ni Olóyè Olaposi Àyìndé Ogunremi. Káwọn èèyàn lè gbọ́ látẹnu yín gangan, àwọn ìwé wo ni ẹ ti kọ nípa ìtàn Yorùbá? Mo ti kọ ojúlówó ìtàn Moremi Àjàsorò. Mo kọ Oranmiyan Kantunkansi. Mo kọ Oduduwa Awẹ̀rinrin Jagun. Mo tún kọ àwọn Oriki Agboole Ile-Ife, Oriki Orílẹ̀ àti togójì ìlú nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n kí ló dé táwọn ìwé yóò wà káàkiri ní ilé ìtàwé ńbo lèyàn ti lè rí wọn rà? Fún àwọn tí wọ́n bá fẹ́ ní kí wọ́n lọ sí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Bookshop tàbí kí wọ́n pe èmi tí mo jẹ́ òǹkọ̀wé Oranmiyan ní Kantunkansi, Akínlé Akínlógun, Oduduwa ní Awẹ̀rinrin Jagun, Moremi Àjàsorò ní ojúlówó ìtàn Moremi Àjàsorò, Oriki ní Oriki Agboole Ile-Ife ní. Bí àwọn ìwé ìṣe wà ní Yorùbá bẹ́ẹ̀ ni wọ́n wà lédè òyìnbó. Ṣé ẹ lè má mi pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín fún àwọn tó bá fẹ́ kàn sí yín tí wọ́n fẹ́ rà bí fún wádìí mi nípa ìtàn Yorùbá? Ẹ ṣé. Kí wọ́n pè sórí 090 6456 9904. WhatsApp nọ́mbà mi ni.